بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الباب الأول في العقيدة. الفصل الأول الإيمان بالله تعالى. إليني الباب الأول وجوانا قوقه تيوم سلايفوا نقاكين وانكني العقيدة. الفصل الأول الإيمان بالله تعالى. àkọ́kọ́ ẹ̀kọ́ tí ó wà ń bẹ̀ òun náà ni pé ìnígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba ìlékè ọlá. هذا الفصل من أخطر هذه الفصول شأنا وأعظمها قدرا إذ حياة المسلم كلها تدور عليه وتتكيف بحسبه، فهو أصل الأصول في النظام العام لحياة المسلم بكاملها. eléyìí ni nǹkan tí ó fi ń lọ́lá jù, nǹkan tó sì fi ń tóbi jù nínú ojú ọ̀nà yìí, torí pé gbogbo tí ń jẹ́ hayatul muslim, ìṣẹ̀mí mùsùlùmí lápapọ̀, ó ń dá lórí al-imanu billahi ni, al-imanu billahi ta'ala wa takayyafu bihasabihi fahuwa aslul usuli في النظام العام لحياة المسلم بكاملها. òun náà ni ìpìlẹ̀ gbogbo ìpìlẹ̀ nínú gbogbo ètò àpapọ̀ ètò tí ń bẹ fún ìgbésí ayé mùsùlùmí. al-imanu billahi ta'ala, ìwà nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba yìí, ọba ìlékè ọlá. ọ̀rọ̀ nípa rẹ̀ òun ni wípé al-muslimu yu'minu billahi ta'ala بمعنى أنه يصدق بوجود رب تبارك وتعالى، وأنه عز وجل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة رب كل شيء ومليكه لا إله إلا هو ولا رب غيره، وأنه جل وعلا موصوف بكل كمال منزه عن كل نقصان، وذلك لهداية الله تعالى له قبل كل شيء، ثم للأدلة النقلية والعقلية الآتية. ìtumọ̀ mùsùlùmí ó máa nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba. ìtumọ̀ ìmọ̀ nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba ni pé mùsùlùmí gbọ́dọ̀ gbà pé Ọlọ́run ọba yìí ń bẹ. mùsùlùmí sì gbọ́dọ̀ gbà pé Ọlọ́run ọba yìí òun ló dá àwọn sánmà, bẹ́ẹ̀ lòun ló sì dá àwọn ilẹ̀ ẹlẹ̀. ọba tó nímọ̀ kọ̀kọ̀ ní gbogbo tó pamọ́ Ọlọ́run ọba mọ̀ ọ́, gbogbo tó bá sì hàn Ọlọ́run ọba mọ̀ ọ́. Rabbu kulli shay'in wa malikuhu, Ọlọ́run ọba yìí òun náà ni ọba tí ó ní ìkápá gbogbo nǹkan pátá. òun náà ni ọba tí ó ní ìkápá gbogbo nǹkan, tí ó sì sí ọba kan àfi Ọlọ́run ọba náà. Mawsufun bi kulli kamalin, ọba yìí ọba tí ó gbàròyìn pẹ̀lú gbogbo nǹkan tó pé ni. gbogbo tó bá pé lèyàn máa fi ń ròyìn Ọlọ́run. nǹkan tí ó bá dáa tí ò pé èèyàn kì í fi ń ròyìn Ọlọ́run ọba. munazzahun an kulli nuqsanin, ọba tó sì mọ́kànga ní gbogbo nǹkan tí yóò máa fa ìdínkù nínú ìròyìn fún ara rẹ̀, lóròyìn ara rẹ̀ nínú al-Qur'an, ó sì ròyìn ara rẹ̀ nínú sunnah nabuwa Muhammad. kò wá tọ́ fún ẹ̀dá kan kó máa ròyìn Ọlọ́run ọba pẹ̀lú ntọ́lọ́run òfin ròyìn ara rẹ̀ nínú kìtàbù rẹ̀ àbí nǹkan tí ó fi rán ànábì Muhammad rẹ̀ sallallahu alayhi wa sallam. wa dhalika li hidayati Allahi ta'ala lahu qabla kulli shay. ìyẹn ni wípé ìmọ̀ nígbàgbọ́ yìí, tí mùsùlùmí ọmọ nígbàgbọ́ yìí yóò máa dá lérí pé ìmọ̀nà tọ́lọ́run bá kọ́kọ́ fi mọ̀ ọ́ síwájú gbogbo nǹkan. ìmọ̀nà yìí òun ni àkọ́kọ́ tí yóò máa mú kí mùsùlùmí máa nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba síwájú kó tó máa wá wá àìrí káàkiri. ìmọ̀nà fún ara rẹ̀ gan tọ́lọ́run bá ti dá fún mùsùlùmí, tọ́lọ́run bá ti dá sára ọmọ ènìyàn tí ń ṣe àdámọ́ ọmọ ènìyàn, fún ara rẹ̀ gan yóò máa fi mọ̀ pé nǹkan kan bẹ tí a ń pè ní Ọlọ́run. thumma lil adillati naqliyati wal aqliyah, lẹ́yìn gbogbo àwọn nǹkan báyìí, lẹ́yìn ìmọ̀nà yìí yóò ṣe máa wá wá ẹ̀rí nínú tírà Ọlọ́run, nínú sunna annabi wa Muhammad sallallahu alayhi wa sallam, àbí àwọn ẹ̀rí tó já sí pé làákàyè gan ni ó máa sọ pé bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí.